ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين. بسم الله الرحمن الرحيم. نحمدك اللهم أن هديتنا سبل الفلاح، ونستعين بك على إعلاء كلمة الحق والدعوة إلى الصلاح، ونصلي ونسلم على نبيك محمد الذي أنزلت إليه قرآنا، وعلى كل من دعا إلى سبيلك مخلصا تقيا. Adúà ọpẹ́ fún rẹ Ọlọ́run lórí ìmọ̀nà tó fi mọ̀ wá, ó fọ̀nà mọ̀ wá lọ síbi ohun tí ó jẹ́ àlà, ọ̀nà tí a gbà tá a fi là, ọ̀nà náà ló fi mọ̀ wá. Àwa ìṣọ́ lọ́dọ̀ Ọlọ́run látàrí èṣù tí máa ń yí ni kúrò ní ìdí iṣẹ́ Ọlọ́run. Àwa tọrọ ìrànlọ́wọ́ lọ́dọ̀ rẹ Ọlọ́run lórí ìfún ẹ̀sìn rẹ ká, ìgbégbólóhùn òótọ́, ìgbésíta àti pípè sójú ọ̀nà ẹ̀sìn, sójú ọ̀nà rí. Ànábì tí ó sọ Al-Qur'ani kalẹ̀ fún, Qur'ani yìí ó ṣe ní ìmọ̀nà. Ìkẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run kó bá ànábì, kó bá gbogbo ẹni pèpè sójú ọ̀nà rí tí wọ́n sì ń ṣe ní tìtorí tọlọ́run, wọn ò ṣe ní tìtorí ayé. Wọ́n sì wá ní ìgbàgbọ́ sí Ọlọ́run tí wọ́n ń pèpè sí ìlànà ẹ̀. Lẹ́yìn ọpẹ́ àti àsàlátù, a ṣe àdúrà fún ilé-iṣẹ́ Sunna TV Yorùbá. Sunna TV Yorùbá, àtìlẹ́yìn Ọlọ́run, ìrànlọ́wọ́ Ọlọ́run máa mú bá wa nílé iṣẹ́ náà. Gbogbo àwọn ẹni Ọlọ́run tọ́lọ́run bá lò ní sábàbí tẹ́ a fi ń ríra wa gbọ́, tá a fi ń rí wa sí gbọ́. Ọlọ́run bá wa kún wọn, bá wa dúró tì wọ́n, bá wa pẹ̀lú wọn. Àwọn ọmọ bàbá wa Alhaji Seifu Saka Àríkọ́ṣe tí wọ́n gba Sunna TV lọ́wọ́, Sunna TV Yorùbá tí wọ́n ń náwó ẹ̀, wọ́n ń ṣàbójútó ẹ̀. Ọlọ́run bá wa kún wọn, ó máyé wọn lọ́kọ̀ọ̀kan ẹ̀san rí, Ọlọ́run bá wa san wọ́n. Fi kárí gbogbo àwọn òṣìṣẹ́ ilé-iṣẹ́ náà, àwọn ayàwòrán ni, àwọn tẹkinísíàn ni, Ọlọ́run bá wa kún ẹni kọ̀ọ̀kan. Àkọlé ọ̀rọ̀ wa ní ọ̀sán tòní náà ni wípé Ramadan Shahru Da'wa, oṣù Ramadan tí à ń bẹ́nu ẹ̀, èyí tí a fẹ́ lọ pàdé, èyí tí a fẹ́ ṣiṣẹ́ Ọlọ́run ọba nú ẹ̀ yìí, oṣù pèpè sójú ọ̀nà tọlọ́run ni. Ká pèpè sójú ọ̀nà tọlọ́run,
ọ̀ranyàn ni ní gbogbo àsìkò, ṣùgbọ́n gbà míì a lè lo opportunity àsìkò kan ká fi ṣe iṣẹ́ Ọlọ́run, ká fi pèpè sójú ọ̀nà Ọlọ́run, kárí àsìkò náà lò ju ìgbà míì lọ. Nínú àwọn ohun tó ṣe pàtàkì tọ́lọ́run bá fi ká àwa mùsùlùmí lọ́rùn, gbogbo mùsùlùmí lápapọ̀ tí kìí ṣe àfáà nìkan, nínú àwọn ohun tí ó tóbi tó nọ́lá téèyàn ń gbára ẹ̀ fi súnmọ́ Ọlọ́run, téèyàn ń gbára ẹ̀ fi rójú rẹ̀ Ọlọ́run náà ni ká pèpè sójú ọ̀nà títọ́ Ọlọ́run, ká pe ẹni tí ò tíì wá kó lè wá. Christian ká pè é, ká júwe ìsìlámù fún. Vodun náà ẹni tí ń ṣe ẹbọ, tí ń ṣe eégún, tí ń ṣorò, ká pè é, ká júwe Ọlọ́run fún. Ẹni tí ò ṣe ẹbọ, kìí ṣe Christian, kìí ṣe Jew, bẹ́ẹ̀ ni kò ṣe ẹ̀sìn àwọn Hind, àwọn Hindu. Mùsùlùmí lòun náà pera ẹ̀, ṣùgbọ́n ó múkùn sínú bídíà, ó múkùn sínú àdádálẹ̀. Ká dá padà, ká fọ̀nà hàn, ká jẹ́ ó mọ̀ wípé ibi tóun ń bẹ yìí kìí ṣọ̀nà. Nínú àwọn ohun tí Ọlọ́run bá gbé ká wa ìmọ̀lẹ̀ àwa àfáà ládàáyanrí gbogbo mùsùlùmí ní òdiwọ̀n agbára ẹ̀ lápapọ̀. Bàbá wa wọnú oṣù Ramadan, àǹfààní kan ní tó tẹ́ra ẹ̀ síwájú wa, àkókò kan ní tó ní ọlá, ilẹ̀ kan ní tó ní ọ̀rá tá a lè profiti ẹ̀, tá a lè gbára ẹ̀ ṣàǹfààní, ká fún ìpèpè sójú ọ̀nà tọlọ́hun, ká fún ká lákòókò àwẹ̀. Ohun tó fà á tó fi jẹ́ wípé a ò gbọ́dọ̀ jẹ́ kí oṣù Ramadan lọ lásán láì ṣiṣẹ́ Ọlọ́run, láì pèèyàn sójú ọ̀nà títọ́lọ́hun. Náà ni wípé gbogbo ẹ̀mí lásìkò àwẹ̀, gbogbo wọn náà ni wọ́n máa tẹríba fọ́lọ́hun. Gbogbo ẹ̀mí náà ni ó máa bẹ̀rùn nínú oṣù Ramadan. Gbogbo ẹ̀mí tó ti le, tó ti dípẹta, gbogbo wọn náà ni wọ́n rọ̀ nínú oṣù Ramadan. Ẹ̀mí tí ò fẹ́ gba wáàsí, ẹ̀mí tí ò fẹ́ gba ìkìlọ̀, bó bá di àsìkò Ramadan, wọ́n á ṣetán láti gbọ́ kí ni àfáà fẹ́ sọ, wọ́n á ṣetán láti gbọ́ kí ni ìmáàmù fẹ́ sọ. Gbogbo ẹni tí ń tako wáàsí kí àwẹ̀ ó tó dé, gbogbo ẹni tí àṣetánì ń lò tí ò jẹ́ ó lè gbọ́ wáàsí, àbí tó bá gbọ́ wáàsí, akọ wáàsí, kò ní lo wáàsí, atako wáàsí, bí àwẹ̀ bá dé gbogbo wọn á jáwọ́ kalẹ̀, wọn á dẹni Ọlọ́run. Ẹ máa rí oníjàgídíjàgan nínú àwẹ̀, yóò máa lọ gẹ́gẹ́ bí wípé màláíkà ní rìn lórí ilẹ̀. Ẹ máa rí oníwà páǹle nínú àwẹ̀, yóò máa lọ gẹ́gẹ́ bí wípé àbí ẹyẹ balẹ̀ lórí tí ò fẹ́ kẹ́yẹ náà fò. Bọ́rọ̀ bá wá rí bẹ́ẹ̀, irú àwọn àsìkò yìí a ò gbọ́dọ̀ jẹ́ ó lọ lásán. A gbọ́dọ̀ lo fífarabalẹ̀ àwọn èèyàn, dídára wọn padà wá sọ́dọ̀ Ọlọ́run, wá sí mọ́sálásí, fífarabalẹ̀ wọn. A gbọ́dọ̀ lo opportunity náà láti lè pè wọ́n ṣàkíyèsí, láti lè dá wọn padà.
wàtákíwá biha iradati tauba nínú Ramadana ẹ̀mí a máa lè níbi wípé mo fẹ́ padà sẹ́yìn, mo fẹ́ jáwọ́ ẹ̀ṣẹ̀ nírú àsìkò ní opportunity ló jẹ́ láti lè pe irú ẹni bẹ́ẹ̀ ṣàkíyèsí wípé bó ṣe wà yìí nínú Ramadana tó farabalẹ̀ tó ń kírun lásìkò, ó fọtí ńlẹ̀, ó fi gbó ńlẹ̀, ó fi ṣìnà ńlẹ̀, ó fi olè ńlẹ̀, ó fi káṣe igún ńlẹ̀, ó fi káṣe orò ńlẹ̀, ó fi káṣe bọ́ ńlẹ̀. Gbogbo àwọn ohun tó fi ńlẹ̀ nínú àwẹ̀ yìí àǹfààní ni fún wa láti lè sọ fún wípé ọba tó kọ àwọn ohun tó fi ńlẹ̀ yìí nínú àwẹ̀, ọba náà ló kọ nígbà táwẹ̀ ò sí. A ò gbọ́dọ̀ jẹ́ kí àsìkò yìí lọ lásán látọ̀dọ̀ àwa àfáà àti gbogbo ẹni tí kò kéwú tó fẹ́ ṣiṣẹ́ Ọlọ́run. Ká wá pèèyàn sídìí iṣẹ́ Ọlọ́run, ká ṣe dáwà. Ẹni tí ò mọ ẹ̀sìn káfẹ̀sìn mọ́, ẹni tó ti mọ ẹ̀sìn tẹ́sìn òye káfẹ̀sìn yé. Tashmulu kullu qawlin, tashmulu kulla qawlin aw fi'lin. Gbogbo gbólóhùn ló kó jọ, gbogbo iṣẹ́ ló kó jọ. Kódà ká kọ nǹkan sórí net, òun náà ń bẹ́ńbẹ́. Ká lo ara ká fi ṣiṣẹ́. Nígbà míì a máa jẹ́ ọ̀nà tẹ́yàn fi ń pèyàn sójú ọ̀nà tọlọ́hun. Ká hùwà dáadáa sí ni, ká ṣe dáadáa sí èèyàn ní àsìkò Ramadan. Àǹfààní ni láti lè dá padà nínú àwọn ohun tí àwa tá ń pèpè sójú ọ̀nà tọlọ́hun ta ṣàfẹ́kù aṣàfẹ́kù ìwà. Ẹ̀yà a máa fi ìwà èèyàn a máa fi pèèyàn sójú ọ̀nà tọlọ́hun. Ẹni tó jẹ́ kírísítẹ́nì ta ṣeré fún nínú àwẹ̀, ẹni tó jẹ́ olóòṣà ta ṣeré fún nínú àwẹ̀, ẹni tó jẹ́ mọ̀lẹ́ oníjàgídíjàgan ta ṣe oore fún nínú àwẹ̀. Ó lè ti bi wípé oore ta ṣe fóun ní bí kì í bá ṣe lẹ́sìn wa kó wọlé wá kó máa bá wa ṣe sìn. Àwọn ṣáàtìn àbáwọn iṣẹ́ kan lèyàn ń gbéṣe nínú àwẹ̀. Aṣínu fún ẹni tí ò ní agbára àti ṣínu, a lè gbábẹ̀ fi kọ́ wa bàjẹ́ fún. Àwòbádìlì ń lílì máàlì, owó ní ń bẹ lọ́dọ̀ wa làwa na nínú àwẹ̀. Àna fún ẹni tí kò níwà, àna fún ẹni tí ò nẹ́sìn. Ó lè tara ohun tá a ṣe fún lóore ni kó dára ẹ̀ padà, kó ní tìtorí ohun tí mo rí láǹfààní lára lágbájá nínú àwẹ̀ mo dà túbí. Àwòjáhìn ipò la ní la lò fún ẹni tó nídìí ìrànlọ́wọ́ lọ́dọ̀ wa. Ipò wa ló fẹ́ lò, kò nídìí owó wa. Nínú àwọn ọ̀nà tá a lè fi fàyàn, tá a lè fi dáyàn padà ní. Aw ayyi amalin yakhdimu ddini wala yukhalifu li hikma. Èyí ò wò lè jẹ́ nínú iṣẹ́ tá a bá rí wípé ó lè wúlò fún ẹ̀sìn ẹnì kọ̀ọ̀kan pẹ̀lú ọ̀nà ti ẹni. Ẹlòmíì kò mọ wáàsí ṣe láti fi pé èèyàn, ṣùgbọ́n Ọlọ́run fún níwà. Ìwà ẹ̀ lè ṣe sábàbí kí ẹni tí ò jẹ́ lẹ́sìn kó wá ní bó bá jẹ́ wípé ẹ̀sìn tí lágbájá ń ṣe tí ń jẹ́ ẹ̀sìn mọ̀lẹ́ náà ló kọ́ bí ṣe ń ṣe sí mi yìí tóun tí bí mi ti ṣe
ìmọ̀le máa ṣẹ̀sì náà ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ọlọ́run bá pàṣẹ ẹ pèpè sójú ọ̀nà tèmi Ọlọ́run gba ọ̀nà tó pọ̀ nínú ọ̀nà tí Ọlọ́run ọba gbà pè wá tó lámọ́lẹ̀ fún wa ó ní ud'u ila sabili rabbika bil hikmati wal maw'izatil hasana. Ọlọ́run ọba dojú ọ̀rọ̀ kọ ànábì ohun tọ́lọ́run ọba bá sì sọ fún ànábì tí ń bẹnu Al-Qur'an tọ́lọ́run ò sọ fún wa wípé ẹ̀ṣà lèyí jẹ́ fún ànábì. Gbogbo àwa lèhúmà ànábì lápapọ̀ àáfàá ni ọ́ ni òyí ṣe àáfàá mùsùlùmí ni ọ́ ó jẹ́ wa náà lógún. Ọlọ́run ọba sọ wípé ó dún òun pèpè mọ́ dúró lásán ila sabili rabbika sọ́nẹ́sì yìí mọ́ sọ wípé wọ́n ti bí àwa sínú mọ̀lẹ́ wọ́n ti bí ọ sínú mọ̀lẹ́ Ọlọ́run ọba ti kẹ́ ọ ó ti di ìsìlámù náà ni wọ́n bí ọ sí wá sílìwọ́ náà gbọ́ ló fi mọ̀nà odò mọ́ dákẹ́ lo opportunity àwẹ̀ yìí kó o fi pè ud'u ila sabili rabbika bil hikmati wal maw'izatil hasana. Mọ́ ní àwa Ọlọ́run ti fi wá mọ̀nà ẹni tí ò tí mọ̀nà ud'u pé má jẹ́ kí tiẹ̀ bàjẹ́ pè òun náà ṣùgbọ́n bó bá pè wọnú ẹ̀sìn mọ́ ló jàgídíjàgan bil hikmati lo òye lo ọgbọ́n wò ó ṣásìkò tí mo fẹ́ pè yìí àsìkò tí mo fẹ́ ṣe wáàsí fún yìí àsìkò tó lè gbọ́ wáàsí ni ṣé kò ní ṣagídí bí mo bá pè lásìkò tá a wà yìí ṣé pípè tí mo fẹ́ pè lásìkò tá a wà yìí kò ní ṣe sábàbí tí ó fi lọ àlọ́ ìdé àlọ́ ìpadà bil hikma bó bá gbé ọ̀rọ̀ kalẹ̀ mọ̀ báwo ló ṣe gbé kalẹ̀ fún wal maw'izatil hasana wáàsí tó dáa náà ni ó ṣe fún wáàsí wípé bó bá padà ó dẹni ire wáàsí wípé bó bá bá wa ṣẹ̀sìn yìí ó ṣoríire láyé ó ṣoríire lálìkìyámà. Nínú àwọn àṣẹ tọ́lọ́run ọba pa wá tó sọ ká pé èèyàn sójú ọ̀nà ṣẹ́rí ká ṣe wáàsí fún yàn nínú àwọn ohun tó sọ di ọ̀rọ̀ yàn ọ̀kanú ni. Báyìí náà ni ó tún wá àṣẹ wípé ẹ pèpè sójú ọ̀nà tìtọ́lọ́hun ẹ ṣe wáàsí ó wá gba ọ̀nà míì ó wá gba ọ̀nà wípé ẹ fòwò àwọn èèyàn kí wọ́n ṣe rí ẹ ṣe kìlọ̀ fáwọn èèyàn kí wọ́n fi ṣe bí ńlẹ̀. Ọlọ́run bá ń sọ fún wa nínú Al-Qur'an ó ní kuntum khayra ummatin ukhrijat linnasi ẹ̀yin al-umma ànábì ẹ̀yin ọmọlẹ́yìn ànábì ẹ̀yin ìjọ ànábì ẹ̀yin lẹ fi dáa jù. Kuntum lánàá fi dòní khayra ummatin ẹjú àwọn kírísítẹ́nì lọ ẹ dáa jù àwọn kìrìyó lọ ẹ dáa jù àwọn jíìfù lọ
ẹ dáa ju àwọn aṣẹbọ lọ, ẹ dáa ju àwọn eléégún lọ, ẹ dáa ju àwọn olówó lọ. kuntum khayra ummatin, ẹ̀yin ìjọ ànábì, ẹ̀yin tẹ́ ń tẹ̀lé tànábì lẹ fi dáa jù. ukhrijati linnasi, nínú àwọn ohun tó jẹ́ dájú àwọn ẹlòmíín lọ. ukhrijati linnasi, a ní ẹ máa jáde lọ báwọn èèyàn, a ní ẹ má jókòó bí omi adágún síbì kan ṣo, a ní ẹ fún ẹ̀sìn Ọlọ́run ọba ká, ẹ má jẹ́ kí ẹ̀sìn yóò mọ láàrin ẹ̀yin mọ̀lẹ́bí tí wọ́n mọ̀ ẹ̀sìn nínú ìlú. Ẹ jẹ́ kí àwọn tápà tí ń bẹ láàrin yín kí wọ́n ṣẹ̀sìn, ẹ jẹ́ kí àwọn igun tí ń bẹ nítòsí yín kí wọ́n ṣẹ̀sìn, ẹ jẹ́ kí àwọn elédè míì tí wọ́n ń bẹ nítòsí yín tí wọ́n mọ kí ní ń jẹ́ mọ̀lẹ́, ẹ jẹ́ kí wọ́n mọ ohun tí ń jẹ́ sí Islam kí wọ́n lè ṣe. ta'muruna bil ma'ruf, nínú ohun tó yóò jẹ́ kẹ́yìn ìjọ ànábì ó dáa jù náà ni wípé ẹ máa pàṣẹ rí. àwọn ẹni tí wọ́n ríre ńlẹ̀ tí wọ́n yìí ṣeré, ẹ máa pàṣẹ fún wọn wípé ire ni ẹ ṣe, ire ni ẹ ṣe, ẹ má ṣe bí, ẹ má ṣe kà. wa tanhauna 'anil munkari, àwọn ẹni tí wọ́n ń ṣe bí tí wọ́n ò fẹ́ ṣeré, ẹ̀ ní dá wọn dá ibi tí wọ́n ń ṣe. wa tanhauna 'anil munkari, báyìí náà lẹ́ẹ̀mọ́ kọ ìwà bí fún wọn, ìwà tó lè mú wọn rí bínú Ọlọ́run, níbi wípé àwa mùsùlùmí àfáà ni wá ni, dókítà ni wá ni, oníṣòwò ni wá ni, agbẹ́gi ni wá ni, mẹkáníìkì ni wá ni, ọ̀rọ̀ yẹn ní ká pèpè sójú ọ̀nà títọ́lọ́hun. èmi wá fẹ́ wá sọ fún gbogbo wa wípé fàyàtọ̀ líbalẹ̀ ilmi, ìwọ ọmọ kéwú, ìwọ àfáà, ìwọ dókítà, ìwọ oníṣòwò, ìwọ tó mọ nǹkan kọ sórí net, ìwọ tó mọ fọ́tò jù, ìwọ tó mọ mẹ́sáàjì jù, ìwọ tó mọ nǹkan pín àwẹ́dé nǹkan rẹ ni ó kọ, fọ́tò rẹ ni kí o jù. هذا شهر رمضان فرصة عظيمة للدعوة إلى الله. àǹfààní opportunity dé fún gbogbo àwa mọ̀lẹ́ tọrọ ẹ̀sìn jẹ lógún, tí fúnfún ẹ̀sìn kájọ lógún. àǹfààní lèyí fún wa láti lè fún ẹ̀sìn ká nínú Ramadana, láti lè jẹ́ káwọn èèyàn ó mọ kí ló tọ́ nínú Ramadan, láti lè jẹ́ káwọn èèyàn ó mọ kí ni òótọ́ tá fi ń lẹ̀ nínú Ramadan. ní tìtorí kí ni fàháhíyà lè kùlúbù tàríkù, ẹ̀mí ní ń bẹ wájú wa yìí nínú Ramadan, ẹ̀mí àárọ̀ a ṣetán láti gba ọ̀rọ̀ Ọlọ́run, láti gbọ́rọ̀ Ọlọ́run. wàháhíyà nùfúsù táhàfù ilal khairi, gbogbo ọkàn náà ní ń sáré ire láti ṣe nínú ààwẹ̀. wàtújíbù dáìyà Allahi, gbogbo ẹ̀mí ní ń jẹ́ pé Ọlọ́run bá bá pèrún, gbogbo mọ́sálásí ní òkú bám. gbogbo àwọn táwọn fẹ́ máa ṣe wáàsí nínú ààwẹ̀, ire ni ká sọ. ẹ jẹ́ kí wáàsí wa ó lapa. ààwẹ̀ oṣù wáàsí ni, oṣù pèpè sójú ọ̀nà tọlọ́hun ni. ká má jẹ́ kí ààwẹ̀ ó jẹ́ opportunity àti bọ́ síta láti lè máa búra ni.
àwọn èèyàn ṣe tán láti gbọ́rọ̀ Ọlọ́run láti yí padà. Báwo la ṣe yí wọn padà nínú àwẹ̀? Àwọn èèyàn ti wá, wọ́n ti dára wọn padà sọ́dọ̀ Ọlọ́run nínú àwẹ̀. Báwo láti lè ṣe tí wọ́n fi jókòó ti Ọlọ́run tá à nílé wọn sá báwẹ̀ bá lọ tán? Wàhá istafuragati fi sabili da'wati qatuka wa juhudik. Wàhálà ṣe kò wá dá gbogbo agbára tọ́lọ́run ọba fún wa kárí lò nínú àwẹ̀. Wàhálà abúlágìta wà tàzárìta wà rọ̀fáta náfsíkà tábà. Àwẹ̀ dé, báwo ni a ṣe lo opportunity yìí? Ìhun tọ́lọ́run ọba fún wa lágbára, ìmọ̀ ni, òye ni, owó ni, tá lò síbi àti ṣiṣẹ́ Ọlọ́run àti péyàn sójú ọ̀nà Ọlọ́run. Ká ṣoore fáwọn tí wọ́n ṣe mùsùlùmí nínú àwẹ̀ kí wọ́n lè mọ̀ wípé Ọlọ́run ọba kọ́ wa níre ṣíṣe fẹ́ni tó jẹ́ tiwa àtẹni tí ò jẹ́ tiwa. Bọ́lọ́run ọba bá ṣe tán láti fi wọ́n mọ̀nà, ó lè ṣe sábàbí tí wọ́n fi darapọ̀ mọ́ wa. Ká ṣeré sí ẹni tí ó jẹ́ mùsùlùmí ṣùgbọ́n ẹsẹ̀ rẹ̀ ò rinlẹ̀ sínú ẹ̀sìn. Báyá Ọlọ́run lè fi wá ṣe sábàbí, Ọlọ́run lè lò wá ní onísábàbí tí ó fi di àtúbí nínú àwẹ̀. Yóò di àtúbí bí àwẹ̀ bá lọ tán. Wàyá man àtàhù Allahu bastata fil mali ala tu'athira da'wati ila Allahi bijanibi min malika. Gbogbo ẹ̀yin tẹ́ náwó, gbogbo ẹ̀yin tọ́lọ́run ọba kẹ́, àwẹ̀ dé, ẹ jẹ́ kí pípèpè sójú ọ̀nà tọlọ́run kó ráyè nínú owó yín. Ẹ fowó yín ra àkókò fún àwọn àáfàá nínú rédíò. Ẹ fowó yín ra àkókò fún àwọn àáfàá nínú tẹ́lì. Àwẹ̀ dé, ẹ fowó yín ra àkókò fún àwọn tí wọ́n fẹ́ kọ ọ̀rọ̀ nípa ànábì. Ọ̀rọ̀ Ọlọ́run wọ́n fẹ́ fún ká lórí afẹ́fẹ́. Wọ́n fẹ́ fún ọ̀rọ̀ Ọlọ́run ọba ká lórí ẹ̀rọ ayélujára wọn. Ẹ jẹ́ kí owó yín kó wúlò fún ẹ̀sìn lásìkò tí a wà yìí nínú Ramadan. Fatusahima fi kafalati du'ati wa i'dadihim. Àwẹ̀ dé, ẹ̀yin olówó ẹ yọ owó yín jáde. Bẹ́ẹ̀ bá ń fi owó yín ṣe ìṣínú lọ mọ́sálásí, ẹ fowó yín ra ẹni sí mọ́sálásí, ẹ fowó yín ra bútà sí mọ́sálásí. Ẹ ṣe prógámù nínú ohun tẹ́ ẹ gbé kalẹ̀ láti ná nínú oṣù Ramadan. Ẹ yọ ìpín kan kalẹ̀ fún àti fún ẹ̀sìn Ọlọ́run ọba ká. Ẹ yọ owó jáde láti ra ètò nínú rédíò, nínú tẹ́lì. Ẹ yọ owó kẹ́ fi tẹ àwọn ìwé, àwọn àdúà tí ó kó orúkọ Ọlọ́run ọba jọ. Kẹ́ máa pè fáwọn èèyàn lédè Yorùbá, lédè Ègùn, lédè Faransé, lédè English. Nítorí wípé bẹ́ẹ̀ bá ná owó yín sí ọ̀nà àti pèpè sójú ọ̀nà tọlọ́run, ẹ kéwú ṣùgbọ́n iná ẹ wọ̀nú sá fún àwọn ẹni tó kéwú tí wọ́n ń pèpè sójú ọ̀nà tọlọ́run. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV, níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀
sórí ẹ̀sìn Islam látọ̀rí Sunna TV ìmọ́lẹ̀ nínú Sunna Nabi Muhammad sallallahu alayhi wa sallam. ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o. òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ já wọn wọn náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa Sunna ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa Sunna. wàyà mani àtàwọn Allahu jaha gbogbo ẹ̀yin tí Ọlọ́run ọba fún nípò Ọlọ́run ọba gbé yín ga ó pè yín ní nǹkan ó sọ yín lóyè ọmọ mùsùlùmí ni yín ọmọ ọmọlé ni yín ṣùgbọ́n Ọlọ́run ọba gbóyè lé yín lọ́wọ́ mínísítà lẹ jẹ ni DG lẹ jẹ ni dépúté lẹ jẹ ni. Ala bazaltahu fi sabilillah ipò tó ní ipò tí Ọlọ́run ọba fún ọ nínú ìlú dákun abẹ́ ọ lo ipò náà sójú ọ̀nà títọ́lọ́hun. Ala sa'aita fi taysiri umuri da'wati ila Allahi abẹ́ ọ dákun ipò tọ́lọ́run ọba fún ọ yìí nínú ìlú nínú ìjọba bá wa sọ ìpèpè sójú ọ̀nà títọ́lọ́run bá wa sọ di ohun tí ó rọrùn fún wa láti ṣe. A fẹ́ ṣe wáàsí níbì kan ìjọba ò fẹ́ lo ipò ká lè rí ṣe. A fẹ́ ṣe wáàsí ní tẹ́lì kan ìjọba ò já lè rí ṣe lo ipò ẹ ká lè rí ṣe. A fẹ́ kọ́ mọ́sálásí sáyè kan ìjọba ò já lè rí ṣe lo ipò ká lè rí ṣe. Ẹnì kọ̀ọ̀kan náà ni ó máa pèpè sójú ọ̀nà tí Ọlọ́run gba ọ̀nà tọ́lọ́run ọba rọ̀ lọ́rùn láti lè ṣiṣẹ́ Ọlọ́run ọba gbà nínú àwẹ̀. Báwa àfáà bá ráyè àti lè palẹ̀ mọ́ wáàsí èyí tó jẹ́ ti olówó kó gbówó kalẹ̀ láti ráyè tó fún ẹni tó palẹ̀ mọ́ wáàsí kó gbówó kalẹ̀ fún gbogbo ẹni tó lè kọ ọ̀rọ̀ nípa Ọlọ́run sórí afẹ́fẹ́ tí gbogbo ayé ó rí kà. Wàyá ayyuhali ilamil muslim mo pe ìwọ tó jẹ́ wípé iṣẹ́ tiẹ̀ ká ṣiṣẹ́ ní rédíò ká ṣiṣẹ́ ní tẹ́lì ká ṣiṣẹ́ lórí ẹ̀rọ ayélujára wọn. Ayyan kana mawqi'uka ibi ó wù kó wà ibi ó wù kọ́lọ́run ọba ó gbé ọ sí. Ala yakunu laka nasibun fi nashril khairi gbogbo wa náà la fẹ́ fún oore ká gbogbo wa náà la fẹ́ ṣiṣẹ́ rí gbogbo wa náà la fẹ́ jẹ́ kí ẹ̀sìn Ọlọ́run ọba ó gbalẹ̀. Ìwọ náà ronú sí rẹ kí ni ohun tó fẹ́ ṣe ní program nínú àwẹ̀. Wadawati ila Allahi bil kalimati tayyiba bó bá fẹ́ ṣètò nínú àwẹ̀ jẹ́ kí a dámọ̀ wípé ọmọ mùsùlùmí ni ọ́. Ohun tí ó máa jáde lẹ́nu ẹ nígbà tọ́rọ̀ bá di ìfọ̀rọ̀jomitoro láàrin ìwọ pẹ̀lẹ́ni tí kìí ṣe mùsùlùmí tẹ́jọ́ ń ṣiṣẹ́ pọ̀ nílé iṣẹ́ rédíò nílé iṣẹ́ tẹlifíṣàn. Jẹ́ kí a dámọ̀ wípé
ẹ̀sìn ni wọ́n ń ṣe, ìsìláàmù ni wọ́n ń ṣe, jẹ́ àdámà wípé ò ń gbéjà ẹ̀sìn, mọ́ yọ́ sáyé, mọ́ yọ́ bí òrí sáàrin àwọn ẹlẹgbẹ́ tí wọn ò nẹ́sìn, tá ní wá dá ọmọ láàrin ìwọ àtàwọn kírísítẹ̀nì tẹ́jọ ń ṣiṣẹ́ àtàwọn kèfèrí tẹ́jọ ń ṣiṣẹ́. wàtọ́rí hilbanna, bàbá sọ wípé àwẹ̀ dé, àwa tá ń ṣiṣẹ́ ní rédíò yàtọ̀ sáfà, akóra wa jọ, a fẹ́ sọ̀rọ̀ nípa àwẹ̀, ọlá tí ń bẹ fún àwẹ̀, ọlá tí ń bẹ fún oṣù Ramadan. Jẹ́ kó jẹ́ wípé ohun tó fẹ́ máa gbé síta, ohun tó fẹ́ máa sọ̀rọ̀ lé lórí, jẹ́ ó jẹ́ ohun tí ó tún nǹkan ṣe, má jẹ́ ohun tí ó ba ẹ̀sìn jẹ́. Má sọ̀rọ̀ ìwọ mùsùlùmí tó jẹ́ wípé ká sọ̀rọ̀ sáyé náà níṣẹ́ tiẹ̀, ká sọ̀rọ̀ sínú rédíò, ká sọ̀rọ̀ nínú tẹ́lì, ká kọ̀wé sórí Facebook, ká sọ̀rọ̀ sórí YouTube. Jẹ́ kí ara ń fà ní látara ẹ wípé ìsìláàmù ló ń gbèjẹ́. Amma alimta annaka turisilil kalima, àbó mọ̀ wípé ọ̀rọ̀ tó fi ránṣẹ́ ni àwòtò inú aláìrísàlì ha, kìí ṣọ̀rọ̀ tiẹ̀ náà ló fi ránṣẹ́, ṣùgbọ́n ọ̀rọ̀ ẹnìkan náà ni ó gbé síta, ọ̀rọ̀ ẹnìkan náà ni ó fi ránṣẹ́ sórí àwọn gúrùpù lóríṣiríṣi. Fàtàsírú bí àgùkùbáàd, àwọn ohun tó fi ránṣẹ́ sórí tẹ́lì, àwọn ohun tó fi ránṣẹ́ sórí rédíò, àwọn ohun tó fi ránṣẹ́ sórí Facebook, àwọn ohun tó fi ránṣẹ́ sórí YouTube àti gbogbo àwọn ayélujára wọn tá ń lò nísìn tá fi ń fún ọ̀rọ̀ ká, bó bá fi ránṣẹ́ ọkọ̀ ó gbé, kìí ṣe ọkọ̀ ẹlẹ́sẹ̀ mẹ́rin tí ń lepo. wàtàbùlùgù máa bálágà laylu wan nahar, ibi tí ọ̀sán, ibi tóhun ti ń yọ ọ̀rọ̀ rẹ yóò débẹ̀, ibi tí òru ti ń ru ọ̀rọ̀ rẹ yóò débẹ̀. Amma alimta anna laka gunimuha, pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀rọ̀ tó sọ sáyé, bó bá tún nǹkan ṣe ṣó mọ̀ wípé ó gbà ládàá, bó bá mú àǹfààní wá ṣó mọ̀ wípé ó gbà ládàá. Wa alayka gurimaha, bó bá wá di wípé ó bá lọ yíwọ́ ọ̀rọ̀ tó sọ, ó sọ yẹn nù nígbà tẹ́ ń ṣe fàǹfà lérí ọ̀rọ̀ Islam. Nígbà míì àwọn tí ń ṣiṣẹ́ ní rédíò, àwọn tí ń ṣiṣẹ́ lórí tẹ́lì, àwọn lè rò wípé àwọn ń ṣe àwàdà, wọ́n á sọ yẹn nù láti bí àwàdà tí wọ́n ń ṣe. Àwọn lè rò wípé àwọn ń ṣàwàdà, ẹ̀yìn atara àwàdà wọn ni adẹni mànà. Àwọn lè rò wípé ohun táwọn kà làwọn ń sọ, ohun táwọn ní ọ̀làjú làwọn ń sọ nípa ẹ̀, tó jẹ́ wípé ohun tẹ́ ń sọ nípa ẹ̀ ni ó lè fọ̀nà mọ̀yàn, ó sì lè sọyàn nù. Bó bá ṣe sábà bí ìmọ̀nà ó gbà ládàá,
bó bá ṣe sábà bí sọ̀yànnù ó dáràn níwájú Ọlọ́run. wàyà mani habahu Allahu dirayatan wa ma'rifatan bi shabakatil ittisalati aw ma yusamma bi internet. gbogbo ìwọ tọ́lọ́run ọba fún lóye ògbárí níbi ká lo internet mo bẹ̀ ọ́ alájà altami dhalika wasilatan linashri da'wati ila Allah. nínú àwẹ̀ yìí profite gbìyànjú lo opportunity láti lè fi agbárí tó gbárí níbi íńtánẹ́ẹ̀tì yìí láti lè fi gbé ọ̀rọ̀ Ọlọ́run ọba sáyé, láti lè gbé ẹ̀sìn sáyé, láti lè gbé ọ̀rọ̀ ànábì sáyé, láti lè gbé ọ̀rọ̀ àwọn sọ̀hábà sáyé, láti lè gbé àwọn àríwòye tí ń bẹ nínú Al-Qur'ani láti lè gbé sáyé. Lo opportunity Ramadan yìí, gbogbo ohun tó bá fẹ́ ṣe, gbogbo ohun tó bá fẹ́ tẹ̀ nínú net, gbogbo àwọn ìwé tó bá fẹ́ kọ, jẹ́ kó jẹ́ wípé ohun tó fẹ́ kọ sáyé kó jẹ́ ohun tó jẹ́ wípé yóò kó àǹfààní báwọn èèyàn. ó rọrùn fún ọ láti lè fún oore ká, láti lè fún ẹ̀sìn ká, tó fi máa fi àwọn fọ́tò tí ò dáa tó fi máa ránṣẹ́ sórí net, tó jẹ́ wípé gbogbo ìgbà tí aláwẹ̀ bá ti ń gbabẹ̀ kọjá tó bá ti lè rí ó máa gba ẹ̀ṣẹ̀. ó ṣe máa gbé àwòrán Al-Qur'ani tó fi máa ránṣẹ́ sáyé, tó fi máa ṣe dáwà. ó ṣe máa gbé ìtàn ànábì níwọ̀nba kó máa jù sáyé. ó ṣe máa wá hadisi ànábì kan kó máa gbé sáyé. fàyà ayatuhal mar'atal muslima, mo pe ìwọ ọmọbìnrin ọmọ mùsùlùmá nínú àwẹ̀. ala tasta'ina jahidatan fi nashril khairi fi sufufin nisaa bima tastati'in. ṣé kò wá da nínú àwẹ̀ yìí kó gbìyànjú láàrin àwọn obìnrin ẹgbẹ́, kó fi ìsìláàmù fi yé wọn, kó jẹ́ kí wọ́n mọ ẹ̀sìn, jẹ́ kí wọ́n gbọ́ ẹ̀sìn yé, jẹ́ wọ́n rí àwòkọ́ṣe rere lára látara àwọn tó fẹ́ máa fi ránṣẹ́ sáyé. ìwọ ọmọbìnrin tó ń fi fọ́tò tí ò dáa ní fọ́tò ara ẹ̀ fi ránṣẹ́ sáyé nínú ààwẹ̀, jẹ́ kó jẹ́ wípé fọ́tò tá a máa rí lọ́dọ̀ ẹ tó fi máa ránṣẹ́ sáàrin àwùjọ àwọn obìnrin ẹgbẹ́ ẹ, fọ́tò òbí tó ti lo hijab. bó bá ṣe bẹ́ẹ̀ nínú ààwẹ̀, jẹ́ ó máa lọ bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tí ààwẹ̀ bá lọ. wàyá ayyuhal muslimuna umuma, gbogbo mùsùlùmí àgbáyé la pè. ala nata'awanu jami'an fi sabili da'wati ila Allah. ẹ jẹ́ kí gbogbo wa kájọ fọwọ́sowọ́pọ̀, ẹ jẹ́ àjọ ṣọ̀kan láti lè fún ẹ̀sìn Ọlọ́run ọba ká nínú oṣù yìí. ẹ jẹ́ aṣoore fún àwọn ẹlẹ́sìn míì. oore wo la fẹ́ ṣe fún wọn náà ní ká júwe ẹ̀sìn fún wọn. ọ̀pọ̀ kírísítẹ́nì ò mọ kí ní ń jẹ́ Islam, ọ̀pọ̀ vodú náà ò mọ kí ní ń jẹ́ Islam.
ọ̀pọ̀ àwọn ẹni tí ń bọgi bọ̀pẹ̀ ò mọ kí ní jẹ́ Islam, àwọn náà ka èyí tí wọ́n ń ṣe wọ́n kà kún ẹ̀sìn. Ẹ̀yin ń sin ẹ̀sìn tiyín, àwa náà ń sin ẹ̀sìn tiwa. Wọn ò mọ̀ wípé ẹ̀sìn tọ́lọ́run bá fẹ́ tẹ́wọ́ gbà náà ni ẹ̀sìn Islam. Ẹ jẹ́ kí àwa mùsùlùmí lápapọ̀ ká fọwọ́sowọ́pọ̀ láti lè fi ìsìláàmù fi hàn àwọn èèyàn, láti lè júwe ìsìláàmù pàápàá fáwọn èèyàn. Ala naj'alu min shahrina hadha maydana lil istibaqi lil khairat. Ẹ jẹ́ jàǹfààní ààwẹ̀ yìí láti lè ṣeré. Oore tá a fẹ́ ṣe nínú oṣù yìí náà ni oore àti lè fi ẹ̀sìn yé àwọn ẹni tẹ́sìn òye. Ala nata'awanu fi nusil gafilin. Ìmọ̀le ni ṣùgbọ́n ó ti fọ́nú fọ́ra. Kò mọ kí l'Ọlọ́run bá fẹ́, kí l'Ọlọ́run bá kọ̀. Ìṣẹ̀mí tí ń lò kí àwẹ̀ ó tó dé kìí ṣe ìṣẹ̀mí ọmọlúwàbí. Ọlọ́run ti wá dá padà nínú àwẹ̀. Ó ti mọ̀ wípé oṣù tẹ́yàn ń jọ́sìn fọ́lọ́run ni. Báwo la ṣe fẹ́ dìímú tá a fi ní fínlẹ̀ táṣetánì ó tún rí lò lẹ́yìn ìgbà táwọn ẹ̀ bá lọ tán. Wàtàdìkìrí náà sí. Ẹ jẹ́ á gbìyànjú nínú àwẹ̀ yìí, gbogbo ẹni tí gbàgbé ẹ jẹ́ á rán létí. Àṣetánì ti mú àwọn èèyàn gbàgbé ọ̀rọ̀ Ọlọ́run, ẹ jẹ́ á rán wọn létí. Káwa àfáà ká gbéra wa kalẹ̀ láti lè ṣe wáàsí. Ẹ̀yin olówó ẹ gbéra yín kalẹ̀ láti lè ná owó sí ọ̀nà tí wáàsí ó gbà fi rọ̀ wá lọ́rùn. Ẹ ra ètò fáwọn àfáà ní lérí tẹ́lì, lérí rédíò. Ẹ wá mọ̀ ta lẹ fẹ́ ra ètò fún. Gbogbo àwọn àfáà oníbídíà tó jẹ́ wípé ohun tí Ọlọ́run ọba ò fẹ́, Ànábì ò fẹ́, náà ni wọ́n máa fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀. Bẹ́ẹ̀ bá ra ètò fún wọn, bí wọ́n bá sọ àwọn èèyàn nù, ẹ̀yin náà ẹ kó ń bẹ̀. Ẹ mọ̀ wá àfáà wo lẹ fẹ́ gbé lọ ètò. Àfáà tí ó dérí ètò tí ó máa júwe ogun. Bẹ́ẹ̀ bá ké àyà yìí, bẹ́ẹ̀ bá mú àyà yìí tẹ̀ hàn, tẹ̀ mú ewé báyìí, tẹ̀ lò ó, tẹ̀ gún mọ́ṣẹ́, tẹ̀ ṣe gbá ẹ ṣe, ẹ má ra ètò fún wọn. Ẹ jẹ́ á rán àwọn ẹni tí wọ́n ti gbàgbé, ẹ jẹ́ á rán wọn létí nínú àwẹ̀. Wa ta'limil jahilin. Gbogbo ẹni tó jẹ́ wípé kò mọ̀, ẹlòmí ò mọ̀ ní fi ń ṣàṣìṣe. Ẹ má kà wọ́n kún wípé mùsùlùmí sá ni. Kò mọ̀ kí ló tọ́, ǹjẹ́ Ọlọ́run ọba fẹ́, ǹjẹ́ Ọlọ́run ọba ò fẹ́, kò mọ̀. Aláìmọ̀ ni ẹ jẹ́ á fi yé. Ó mọ̀ ṣùgbọ́n ó ti gbàgbé, ẹ jẹ́ á fi yé. Ó ti fọ́nú fọ́ra, àṣetánì ti lò ó, àṣetánì ti wọ̀ lọ. Báwo la ṣe gbà padà lọ́dọ̀ àṣetánì? Ẹ jẹ́ á jọ mọ̀ ká lè pé sákíyèsí. Al-Qur'ani sọ fún wa wípé wa man ahsanu qawlan mimman da'a ila Allahi wa amila salihan. Ẹni tó fi ń ṣeré. Man ahsana qawla, ẹni tó dáa jù ní gbólóhùn. Ẹni tó jẹ́ wípé wáàsí tí ẹ fi dáa jù, ìṣe rẹ̀ fi dáa jù, owó ẹ fi dáa jù. Náà lẹni tó jẹ́ wípé ń bẹ́nu àwọn ẹni tí ń pèpè sójú ọ̀nà tọlọ́hun. Wa amila salihan.
owó ló fi pèpè sójú ọ̀nà tọlọ́hun ni ó wá ṣeré, ọ̀rọ̀ ẹnu ló fi ń pèpè sójú ọ̀nà tọlọ́hun ni ó ṣeré fi kún, ipò tó ní ló fi ń pèpè sójú ọ̀nà tọlọ́hun ni ó ṣeré fi kún. Wa qala innani minal muslimin, ó wá fọwọ́ sọ́yà wípé ìmọ̀lẹ́ là wá, ìmọ̀lẹ́ ni wá, àìṣẹlẹ́bọ, ìmọ̀lẹ́ ni wá, àìṣe ẹni tí ń jí ẹ̀sìn àwọn bàbá tó ti kú. Wa qala innani minal muslimin, Al-Qur'ani ní ẹni tó fi dáájú ní gbólóhùn, ẹni tó fi dáájú nípò, ẹni tó fi dáájú lówó náà lẹni tí ń pèpè sójú ọ̀nà tọlọ́hun pẹ̀lú mọ̀ ẹ̀, ẹni tí ń pèpè sójú ọ̀nà Ọlọ́hun pẹ̀lú owó tó ní, ẹni tó ń pèpè sójú ọ̀nà tọlọ́hun pẹ̀lú ọlá tó ní. Wa amila saliha, ó wá ṣiṣẹ́ rere fi kún. Wa qala innani minal muslimin, ó wá ní mùsùlùmí lèmi, omi ò ní bá yín ṣẹ̀ṣẹ̀ ṣe o, bẹ́yìn kan bá ń dẹ́ṣọ fẹ́ igún èmi ò sínú yín o, eléyìí ni fi ń dáa jù. Akhi as-sa'imu ad-da'iya, èyí tí màá fi parí ẹ̀ fún ìrọmọ ìyá mi tí ń gbààwẹ̀ tó sì fẹ́ pèpè sójú ọ̀nà tọlọ́hun fi kún ààwẹ̀ tó ń gbà. Ó bọ́ ságbo ló máa ṣe wáàsí ni o, ó ra ètò fún àwọn ẹni tí ó máa ṣe wáàsí ni, ó fi po ẹ̀ fi ṣe wáàsí pé ààyè bí yìí ni ẹ ti máa ṣe la yóò fi máa gbọ́. Amulu an tataqabbala minni ba'd al-irshadat, mo fẹ́ pè ọ́ sákíyèsí kan, mo bẹ̀ ọ́ bá mi gbà bẹ́ẹ̀. Àkíyèsí yìí yóò wúlò fún wa níbi ìpèpè sójú ọ̀nà tọlọ́hun nínú oṣù yìí. Àkọ́kọ́, husnul i'dad wa takhtiti lil maw'izati aw al muhadara. Bàbá ní a fẹ́ lo opportunity ààwẹ̀ fi ṣe wáàsí, fi pèrè sójú ọ̀nà tọlọ́hun, ìbáṣe ẹni tó kéwú, ìbáṣe ẹni tí ò kéwú, ẹjá palẹ̀ mọ́ ẹ̀ dáadáa o. Wáàsí la fẹ́ ṣe ni, ìdánilẹ́kọ̀ọ́ la fẹ́ ṣe ni, ẹjá palẹ̀ mọ́ ẹ̀ dáadáa. Ẹjá mọ̀ wípé àwọn ẹni tá a fẹ́ ṣe wáàsí fún yìí wọ́n yàtọ̀ síra wọn o. Ẹjá mọ̀ làákàyè àwọn ẹni tá a fẹ́ sọ̀rọ̀ fún kó tó di wípé a sọ̀rọ̀ fún wọn. Imamu Ali ó sọ fún wa wípé khatibun nasa ala qadri uqulihim, bí ẹ bá fẹ́ bá àwọn èèyàn sọ̀rọ̀, ẹ sọ̀rọ̀ fún wọn ní dédé bí làákàyè wọn bá ṣe máa, kó má jẹ́ wípé ẹ fẹ́ tún nǹkan ṣe ẹ fi máa wá ba nǹkan jẹ́. Ẹlẹ́ẹ̀kejì, husn ikhtiyar al-kalimat, àwọn ọ̀rọ̀ tí a fẹ́ bá àwọn èèyàn sọ àbí àwọn tẹ́mù tí a fẹ́ sọ̀rọ̀ fáwọn èèyàn lórí ẹ̀, ẹjá farabalẹ̀ yàn ká sì rí pé a yàn dáadáa. A bá wọn èèyàn sọ̀rọ̀ nípa ìwà ní ká mọ̀ báwo la ṣe gbé kalẹ̀. Ọ̀rọ̀ àwẹ̀ la fẹ́ sọ ní, ọ̀rọ̀ láti ń bẹ fún oṣù tí a ń bẹnú ẹ̀ la fẹ́ sọ ní, a fẹ́ kọ́wọ́ àbàjẹ́ fún wọn ní, ẹjá mọ̀ báwo ni a ṣe gbé kalẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta, al-ib'ad
الابتعاد عن تجريح العائدين والتائبين إلى الله في هذا الشهر. àwọn èèyàn ti padà wá nínú àwẹ̀ wọ́n ti sáwá bá Ọlọ́run, ẹ má jẹ́ á lé wọn bá èṣù nínú wáàsí wa. ẹni tó ti fi iṣẹ́ ẹbí ńlẹ̀ nígbà àwẹ̀ dé tó wá mọ́sálásí, ọ̀rọ̀ tá a bá sọ, ọ̀rọ̀ tí ó gbọ́ tí ò fi ní padà dídàkúdà bí àwẹ̀ bá lọ tán náà ni a bá sọ. ẹ má jẹ́ á sọ ọ̀rọ̀ tí ó lè sá fún mọ́sálásí. àwẹ̀ òní tí ìdélẹ̀ tí àṣetáni ó ti wá já padà lọ́dọ̀ wa. ká má gbé sí jókòó nínú àwẹ̀, ká máa rán létí gbogbo àwọn iṣẹ́ ẹbí, àwọn ìwà bàjẹ́, àwọn jàgídíjàgan tó ti hù ní ìgbà àwẹ̀ ò tí ì dé. ká máa rán létí ẹ̀, ká má yẹ̀yẹ́ ẹ̀ lójú àwọn ẹni tí wọ́n mọ̀ wípé ó ṣiṣẹ́ ẹbí káwẹ̀ ó tó dé. àwa tá a fẹ́ ṣe wáàsí nínú àwẹ̀, tá a fẹ́ lo opportunity àwẹ̀, tá a fẹ́ fi pe àwọn èèyàn wádìí iṣẹ́ Ọlọ́run, tá a fẹ́ fi ẹsẹ̀ àwọn èèyàn rinlẹ̀ sídìí iṣẹ́ rí. ẹ jẹ́ á mọ̀ báwo la ṣe fẹ́ gbé kalẹ̀ tá a fi ní ṣe àkóbá fáwọn èèyàn. ẹ wá jẹ́ ká ní ìbẹ̀wò Ọlọ́run pẹ̀lú wáàsí wa tá a fẹ́ máa ṣe nínú àwẹ̀. ká má ṣe wáàsí káyé ó rí mi, káyé ó mọ̀ mí wípé mi ni mo mọ wáàsí ṣe, èmi mo rọ̀ ọ́ sọ. kó má jẹ́ wípé àwọn ẹni tí wọ́n ti bú wa káwẹ̀ ó tó dé lámọ̀ dojú wáàsí wọn kọ, tí ó fi di wípé wáàsí ó mú èso rẹ̀ jáde, èso òdì kejì ni ó máa padà mú wá. abẹ́ Ọlọ́run, ààwẹ̀ Ọlọ́run ọba gbogbo ṣe oore tá a ṣe nínú ẹ̀, dáwà láṣe ni, ìbádà míì láṣe ni láfi súnmọ́ Ọlọ́run kò ṣe látẹ́wọ́gbà. bàbá rí dáwà ṣe láwa tá a lè ṣe dáwà tá a lè kéwú, àwa tá a mọ̀ kéwú a lè kọ nǹkan sórí group, a lè gbé nǹkan tẹ́nìkan jù sí wa ká fi ránṣẹ́ sórí group. ọ̀nà kan lèyíhun náà tá a fi ń fúnṣẹ́ Ọlọ́run ọba ká tó ní ládàá, tó jẹ́ wípé ládàá ẹ̀ nínú àwẹ̀ ó pọ̀ ju ìgbà táwẹ̀ ò sí lọ. ká gbìyànjú ká ṣe oore, ká sọ̀rọ̀ oore sí àwọn ẹni tí wọ́n ṣe lẹ́sìn wa, tí wọ́n wà torí ọ̀rọ̀ dáadáa tá a sọ fún wọn nì, tí wọ́n wà darapọ̀ mọ́ wa. Ọlọ́run kó gbaṣẹ́ wa, Ọlọ́run kó dúró tì wá, kó gbàdúrà wa. wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallam tasliman kathira. subhanaka Allahumma bihamdik, nashhadu an la ilaha illa ant, nastaghfiruka wa natubu ilayk. ahlan wa sahlan ya Ramadan, shahru at-tawbati wal ghufran. مرحبا بك رمضان رمضان، شهر الذكر والإحسان. àwẹ̀ ti dé ẹ bá wa yọ̀ mùmínì mùmínà, oṣù oríire tá ń retí rèé ẹ wá ṣoríire. asalaamualeykum warahmatulahi wabarakatu. gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ kí oṣù alápẹ̀lẹ̀ káàbọ̀. òjíṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam sì sọ fún wa pé ká gbáradì bí oṣù yìí bá ti wọlé dé, ká tẹ́wọ́ gbà láyọ̀ àtàlàfíà, ká sì wá ṣe àwọn nǹkan tó yẹ lásìkò àwẹ̀ yìí. a ti pèsè àwọn wáàsí ọlọ́kọ̀ọ́jọ̀ kọ́kalẹ̀ kẹ́lẹ́ bá gbádùn lásìkò àwẹ̀ náà. gbogbo mùsùlùmí ọ̀lọ́ ẹ múra sílẹ̀ fún oṣù yìí, ká má fi rókà bí èkejì tá oṣù yìí dànù. ẹ̀yin náà mọ̀ wípé oṣù ìfúnni ni, ká tẹ́wọ́ gba àwẹ̀ Ramadan yìí bó ti ń wọlé bọ̀. oṣù tó ju gbogbo oṣù lọ, má ṣàlàyé ìgbàwẹ̀ tó ń bọ̀ lójú ọ̀nà yìí. ẹ sì máa wo Sunna TV Yorùbá ní gbogbo ìgbà, ká lè jọ ṣoríire lórí ẹ̀ ni o. kí Ọlọ́run Allah kó jẹ́ kárí oṣù ọ̀hún láyọ̀ àti àlàáfíà.
iṣẹ́ ìwé láti ọwọ́ ojúlẹ̀ṣẹ́ Sunna TV Yorùbá àwọn là ń kí yín pé ẹ kú àmójúbà oṣù Ramadan. أهلا وسهلا يا رمضان شهر الصدقة والإكرام مرحبا بك رمضان رمضان أهلا وسهلا